ọwọ́ tẹ alágbẹ̀dẹ méjì tó ń rọ ìbọn fáwọn afẹ̀míṣòfò. àwọn ọmọ ogun ilẹ̀ wa ti ṣàṣeyọrí gidi kan lópin ọ̀sẹ̀ tó lọ yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣàwárí ilé arọ́ kan, ìyẹn ibùdó táwọn alágbẹ̀dẹ ti ń rọ ìbọn fáwọn agbébọn, àwọn ajínigbé, àwọn afẹ̀míṣòfò, tọ́wọ́ sì bá méjì nínú àwọn ọ̀bàyéjẹ́ tó ń ṣàtìlẹ́yìn fáwọn tó ń họ ìlú léèmọ̀ ọ̀hún. ọgbọ̀njọ́ oṣù kẹrin tó lọ yìí lọ́wọ́ tẹ àwọn afurasí ọ̀daràn méjèèjì ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé wọn ò dárúkọ wọn ò sì fojú wọn hàn dé nítorí ìtọpinpin ṣì ń lọ lọ́wọ́ láti mọ húlẹ̀húlẹ̀ nípa iṣẹ́ burúkú tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ yìí. ikọ̀ àwọn ọmọ ogun Operation Wild Stroke ni wọ́n ṣèwádìí ìjìnlẹ̀ ọ̀hún lẹ́yìn tí olóbó ta wọ́n pé inú igbó kan ní abúlé Wúkárí tó wà níjọba ìbílẹ̀ Wúkárí nípínlẹ̀ Taraba ni wọ́n ti ń ṣiṣẹ́ ibi wọn. nínú àtẹ̀jáde kan tí alákòóso ètò ìròyìn fún iléeṣẹ́ ológun ilẹ̀ wa fi léde, wọ́n ní àlàmì kan ló jẹ́ káwọn mọ ibi táwọn afurasí náà ti lọ dá iléeṣẹ́ tí wọ́n ti ń rọ ìbọn oríṣiríṣi fáwọn afẹ̀míṣòfò sílẹ̀. ó ṣetán Yorùbá bọ̀ wọ́n ní ìròmí tó ń jó lórí omi onínú rẹ̀ wà nísàlẹ̀ odò. nígbà tí wọ́n yabo iléeṣẹ́ wọn ọ̀hún lójijì, wọ́n bá àwọn alágbẹ̀dẹ ìbọn méjì yìí. lára àwọn ẹsíbíìtì tí wọ́n tún ká mọ́ wọn lọ́wọ́ ni ìbọn àkànṣe tí ọta kì í tán nínú ẹ̀bọ̀rọ̀ kan báyìí tí wọ́n ń pè ní General Purpose Machine Gun GPMG lédè òyìnbó. méjì irú ìbọn yìí ni wọ́n bá níbẹ̀. ìbọn AK-47 mẹ́fà, ìbọn pọ́npọ́ tí wọ́n ń pè ní pistol mẹ́ta, ìbọn kan tún wà tí wọ́n ń pè ní PKT méjì eléyìí ni wọ́n bá. wọ́n sì tún rí oríṣiríṣi ọta ìbọn rẹpẹtẹ ní òdiwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ àti kátìrìjì ọta ìbọn méje tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rọ. Danladi ní àwọn ti taari àwọn tọ́wọ́ báyìí sí ẹ̀ka iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ológun kí wọ́n lè túbọ̀ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sí i. bẹ́ẹ̀ làwọn sì ti palẹ̀ àwọn nǹkan ìjà tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ náà mọ́ kí wọ́n lè rí i lò láti jẹ́rìí lòdì sí wọn tó bá yá. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.